Àjàyí àsọ̀rọ̀ èèyàn báyìí ni ọ́ pẹ̀lú ètò ẹ̀yọ́ sọlẹ̀ abẹ́ ìpànà mọ́ awúdàlá ìwé ọmọ jẹnu gbùrù dewúrẹ́ dé rọ ọ̀sẹ̀ gògógò mi kókó parọ́ sáàdánù burúkú lọ gbogbo ẹni náà lóró gbùrù mẹ́sọ́ sọ̀jà pa ẹ̀ àṣẹwọlé sọ̀dàrà onílé ríta ọ̀bẹ́lẹ́kú soko láyé yẹ sófo ṣe bá fásì mọ́ mú asọ́dọ̀ ẹ̀ ọjọ́ yóò yẹ kó ti mọ̀ wéèyàn burúkú ni ọjọ́ yóò sàtàrí pẹ́dẹ́rán ìfùrọ̀ jí mẹ́rin ó yẹ kó ti mọ̀ sáàdánù burúkú ẹ̀ lọ ẹ̀ kó kọ́ bó sùn mo wí mo fẹ́ ní èèyàn ní Instagram kan follow mi wọ́n ti follow Lámídé Túndé not Davido àti yíyọ pera ẹni mọ̀lẹ́ náírà mọ́lì yíyọ kan follow mi ọba wí kò ṣe give away mo wí lówó lọ́wọ́ ọwí yìí bá ti ṣe give away yìí ìrìn bá ti follow mi tán Instagram yìí mọ̀ sanwó kò mí mo bá yá bàrà wíbo o lè di arówó yá lákòókò kòró ẹ mo bá gbọ́dọ̀ gbọ́múlé láńtà lọ mo bá gúrú mi ìyá àti àpọ̀múlẹ̀ kojú owó àjọ yẹn dákọ̀ ìyàwó mi mo ti jí gbé mo wí ṣe 20,000 ṣe give away ọ̀wí rárá ìwé kò jẹ́ pé 100,000 ló bá 100,000 mo sáà rí gbogbo rẹ papọ̀ kódà ogún yóò jẹ́ wí àti ìpín báyìí ìyá ti ń jà lọ́wọ́ báyìí nínú fámìlì mo ti ń mú mo ti tà kí sáà lè pé nígbà tí o ọjọ́ yìí mo kọ́kọ́ ṣe give away olórí búùsì bí ọlọ́ọ̀ ìwé ẹni òsì bí yìí mo kọ́kọ́ ṣe give away báyìí ìyẹn èèyàn méjì péré ní sáré follow mi mo wí kíní sẹ́sì wọ́ọ̀kì ọ̀wí ààyè wọ́ọ̀kì ọjọ́ kejì nínú èèyàn ti di 1 million ìyẹn ti follow mi mo wí àwọn ọlọ́mọ ọ̀sẹ̀ o lèmi náà bá gbẹ́lú mo bá gbàjọ́ bíi tiwọn wòlé àgbà mo ṣe give away tán báyìí ọ̀sẹ̀ kejì rẹ agbára káká ni mo mú rí èèyàn 5 yóò follow mi gbogbo àwọn yóò jẹ́ 1 million yóò follow mi tẹ́lẹ̀ gbogbo èrè ọmọ ọdí dàmí sí gbèsè mo mọ̀ ṣe give away dáràn. ó bàbá ìgbómìnà wo tiẹ̀ parọ́ mọ́ yín àtọ̀ ẹ̀yìn ṣe give away àà ti jojú ayé gan o kó dẹ̀ máa ṣe give away tèmi náà fún mi náà. èmi lọ wí ṣé èpè fẹ́ pọ̀ ọ́.